Africa Content TV. Nínú ẹ̀kọ́ tí mo kọ́ fún sí ni yóò mú wá sí. Àìní ẹni tó rí ẹtì yóò bá ẹ lé kó máa fẹ́ ṣe. Ọmọ tó ń ṣe. Àìní ẹni tó rí ẹtì yóò yẹ ẹ sí kó máa fẹ́ ṣe. Pápá kùkù ojú dání nínú àtàlẹ́ kó máa fẹ́ ṣe. Ẹni tó rí àti òkà ilé kò máa fẹ́ ṣe. Wọ́n bínú ọlọ́run ni, wọ́n bínú orí ẹni, wọ́n bínú iṣẹ́ ọlọ́run ni, wọ́n bínú kàábà ni o. Olú ọmọ ẹni tó rí àti òye sí kò máa fẹ́ ṣe. Àṣà tuntun ká máa dá mi ẹ̀ o. Mo fi pamọ́ tẹ́lẹ̀. Ìkúlẹ̀ tí àwọn náà ní kí n sọ, mo ti fi pamọ́ tẹ́lẹ̀. Àìlè ẹni tó rí ẹ̀rọ Yusufu fi kọjáde. Àìlè gbogbo ẹni tó rí ẹ̀sìn òye ẹ̀sìn kò máa tó ṣe. Wọ́n máa tó ṣe ọ̀. Nítorí ẹ̀fí òpin ló kò máa tó ṣe. Owó bílẹ̀ ti lè yí. Ó ló tẹ̀mà ilé. Tí mo mú ọjáde mo sì rí wọn. Mo máa bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀. Mo bá tẹ̀ sí ní kò ní. Ẹni tó rí mi ti òpá kò máa tó ṣe. Bí o bá rẹ̀ di òun. Sílé ìpàdé mo ti gba 1.5 tẹ́lẹ̀. Ní sórí le. Yóò fákàtì ẹsẹ̀. Àní fákàtì ẹ. Lè bá bá ṣe ń jẹ o. Ogbó lóko. Àyìnbó fún ẹ ló jẹ o. Ọmọ ìyá rí o. Àwọn alámú ẹbẹ̀ àbó sí èrè. Olú ọmọ Mùsùlùmí ìyá ilé. Ẹgbẹ́ kúkú èdè dàmínú àkàdá ojú yóò bá lọ́wọ́ wọn bọ́. Àti lórí ìwé àdìsẹ́ o, àti lórí ìwé àdìsẹ́ o. Àìdè ẹgbẹ́ kúkú èdè dàmínú àkàdá ojú yóò bá lọ́wọ́ wọn bọ́. Àti lórí ìwé àdìsẹ́ o, àti lórí ìwé àdìsẹ́ o. Lọ́wọ́ gbogbo àtẹ̀yẹ̀ lọ ká àtẹ̀yẹ̀ máa jáde ní ọkọ̀ ìgbésí fọ́tò ní gbogbo rọ́gà ìlọ orin ní alábòrúra nínú rẹ́kọ̀dù tó pọ̀ ni mo ti fi kọ́lẹ̀ inú mẹ́ta kí ló dé. Ọ̀gá ẹyọ̀kan yẹn náà máa ju ẹyọ̀kan yẹn náà máa mú lè kó tí lọ́kọ̀ ìwájà ni máa gbọ́ méjì yòókù. Ẹni tó rí ẹtì òkun ẹ̀ ló kò máa fẹ́ ṣe. Olọ́mọ ẹni tó rí ẹtì òye sí kò máa fẹ́ ṣe. Mo máa sọ̀rọ̀ báyìí. Mo máa sọ̀rọ̀ báyìí ó débi sí. Ibi abá ti gbé nínú tí wọ́n bá ní ìlànà. Ìsinmi láì, ọmọ sọlọ́lẹ́ ẹ̀rọ kà sọ́lọ́ náà, owó bá àṣọ. Orí mi ìdílé máa ń kí sí ìlú ìwà ìdílé táyé. Ṣùgbọ́n òun bàbá ni wọ́n fi kí. Tọ́mọ sàpò olówó, ìwọ má sàpò ọ̀rọ̀ bàbá yín lọ́sẹ̀ ẹ̀dá ìṣọ́lá. Kàsí
onítọ̀rọ̀ ẹ̀wọ̀n lọ àgbàyà bóná tí wọ́n ti já. ọmọ ìsọ̀lẹ̀ bóná tí wọ́n ti já bóná tí wọ́n ti já. ìsọ̀lẹ̀ bóná tí wọ́n ti já bóná tí wọ́n ti já. ìsọ̀lẹ̀ ẹlẹ́rọ ooo. ìsọ̀lẹ̀ ẹlẹ́rọ ooo. máa ń bọ̀ ìsọ̀lẹ̀ ní kó máa kó. ìsọ̀lẹ̀ ẹlẹ́rọ ooo. ìsọ̀lẹ̀ ẹlẹ́rọ ooo. máa ń bọ̀ ìsọ̀lẹ̀ ní kó máa kó. ládìgbòlù lórí ọmọ àti lọ òkúta méjì lọ́dẹ̀ ìkúrọ̀. Sinobọ́lá yọ̀mí 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 aláàfin yọ̀mí 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 ládìgbòlù yọ̀mí 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 àgbà àmọ́rọ́gbọ̀gbọ̀rọ̀ sí ọmọ ẹ̀ lọ́sìn yọ̀mí yọ̀mí yọ̀mí. Kasim àti sòrò ní Ọ̀yọ́ láàrin láti sòrò ní Ọ̀yọ́ láàrin Ọ̀yọ́ òbí sòrò ní bàbá ẹni ìjọba láti sòrò ní Ọ̀yọ́ láàrin ìṣọ̀lá Sinobọ́lá olóko òru ládìgbòlù orí ẹ̀rọ àti ìgbà òkúta méjì. Áfíríkà àṣìwò òyìnbí ọmọ ìṣẹ̀lẹ̀ ọlọ́lọ́ta àṣìwò ó pàdé ìṣọ̀lá ìlú ọkọ ní gbogbo wọn lábẹ́ owó tó fún mi lọ́wọ́ àtàyẹ̀ ìṣọ̀lá. ó ní kí n máa ṣàdúrà ní inú wa. bọ́lá hàn bí n bá ti ń lọ London ọwọ́ mi ni máa ń kówó ẹ sí. ṣùgbọ́n owó àìlè mú ilé kò sákàǹtì ẹ̀ torí náírà ní owó pàṣẹ lójú máa ka owó ìṣọ̀lá ẹlẹ́rọ nìyí kazó. bí ṣe máa ń gbà ní ìmúra lásìá mo gbà ìyá mi fọ́ lásìá. bí ṣe gbówó lọ́wọ́ àyìndé mú sí ìlú ìlú wa. mo tún ra tíkẹ́ẹ̀tì lọ́wọ́ àyìndé mú sí ìlú. wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹlẹ́rọ owó pàṣẹ o. wọ́n máa ń gbọ́sọ̀ lẹ́lẹ́rọ ní Ìbàdàn. bí bàbá ṣe rí rè lókọ̀ bí sinmi láàyè. wọ́n mọ̀ sọ̀rọ̀ ẹlẹ́rọ rè ní ìgbàdì ìbámu. ìṣọ̀lá ẹlẹ́rọ ìṣọ̀lá ẹlẹ́rọ. àwọn òbíṣàbọ̀ nílẹ̀ òbí ìṣọ̀lá ẹlẹ́rọ. àwọn tàbí ìtọ́jọ́kùn ló sì ìṣọ̀lá ẹlẹ́rọ. àwọn adé ilé ní bílíọ̀nù ìṣọ̀lá ẹlẹ́rọ. ọmọ ìṣọ̀lá ẹlẹ́rọ. ìṣọ̀lá ẹlẹ́rọ. bàbá mi ní kàṣí ìṣọ̀lá ẹlẹ́rọ. bàbá mi ní kàṣí ìṣọ̀lá ẹlẹ́rọ. wọ́n ẹ̀ mọ̀ ìṣọ̀lá ọ̀ṣọ́. wọ́n ẹ̀ mọ̀